congratulations oníyẹ̀yí o ọlọ́run ló bẹ́yìn ṣe ìyá ọlọ́jọ́ ìbí congratulations oníyẹ̀yí o ọlọ́run ló gbà fẹ́yìn ìyá ọlọ́jọ́ ìbí ìyá ọlọ́ládé congratulations oníyẹ̀yí Mrs. Títí ọlọ́run ló bẹ́yìn ṣe ìyá ọlọ́jọ́ ìbí congratulations oníyẹ̀yí o ọlọ́run ló gbà fẹ́yìn. ìjímọ̀jí lónìí o ìpè ṣètò ọmọ Kẹ́hìndé tèmi lolúwa ọmọ wọn nílùú Ẹ̀pẹ́ òun ló jí mi lójú oorun mi ó pé gbajúmọ̀ akéwì o onílàyájọ́ ọjọ́ tàbí màmá onínúure ó pẹ́ dákun máa bọ̀ wá bá mi kí o ó pẹ́ bí ọmọ gidi ni máa bọ̀ wá bá mi kí o ó pẹ́ máa bọ̀ wá bá mi forí ewì kábíyá máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó ń ṣọjọ́ ìbí lónìí o. Mrs. Títí Láyọ̀ Benis bẹ́tì yín bá ń já gbajúmọ̀ akéwì lèmi jẹ́ o mo dé sí yín lọ́rùn lónìí o. Happy birthday to you o. ìyá ọlọ́ládé happy birthday to you. ẹ ti ṣàdúrà yìí o ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe láṣẹ ọlọ́run ọba mọ lọ́dún tuntun tẹ́ ẹ mú yìí aṣọ yín sọ́wọ́ aṣọ yín sọ́lá aṣọ yín sí ẹ̀kú tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ tọmọtọmọ tọkọtọkọ ìyá Ọlábísí o ẹ̀yin ò ní kọ́lé fọ́mọ ẹlòmíràn gbé ẹ̀yin ò ní rọpò fọ́mọ ẹlòmíràn jẹ́ láṣẹ ọlọ́run ọba àní gbogbo ọmọ tẹ́ ẹ bí ni wọ́n yàn tí wọ́n yanjú aṣọ yìí tí yóò sì ní fàyà láṣẹ ọlọ́run ọba ohun tó dùn yín nínú òní pa yín lẹ́kún bẹ́ẹ̀ lọ́mọ aráyé òní tapọ̀ sálà tẹ̀yìn ó ṣe èèwọ̀ aya Kazam ó yá jẹ́ bá yín délé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ẹ̀yin lọ́mọ Èkìtì kẹtẹ ọlọ́kọ̀ méjì ìtàpá ìtàbó lórí ara wọn ọmọ ṣáwìrì lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin lọ́mọ olódòdó rẹ̀rẹ̀rẹ̀ lẹ́yìn ọgbà ẹ̀yin lọ́mọ olóṣèkọ ọlọ́run ní jíjẹ ẹ̀yin lọ́mọ olóṣèkọ ọ̀fẹ̀yìntì ẹ̀yin lọ́mọ alága òjìlú kékèké ìyá Azeez òkè mẹ́rìndínlógún ló ń bẹ nílé àwọn bàbá tẹ̀yìn gangan mẹ́ta àdúró bọ̀ mẹ́ta àbẹ̀rẹ̀ bọ̀ ọ̀kan là ń bọ̀ tó gbọ́dọ̀ gọdọ̀ ọ̀kan là ń bọ̀ tó gbọ́dọ̀ rọdọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ Èkìtì torí yán ó bá wọn rọ́gùrọ̀ bàbá yín torí ìdẹ wẹ́wẹ́ ó bá wọn dọ́wọ́ gbọgbọrọ ẹ̀yin lọ́mọ Òdúàrà ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó ń ṣeré orí ìpà èèyàn tí ọgbẹ́ náà wojú ẹkùn tí bàbá ti yín wọn ò tí ì bí lọ́mọ ẹ̀yin olókè méjì ìtapá ìtabọ̀ lórí ara wọn òkè ìlẹ̀kẹ́ kí mọ́tò láyà ìyá Lukman ẹkú ọdún ẹkú ìyèdùn ẹ̀mí yẹn ṣe púpọ̀ lókè pẹ̀ láṣẹ ọlọ́run ọba ìyá Àbújá o àní gbogbo iṣẹ́ tẹ́ ẹ ti fìnà ránṣẹ́ ẹ̀yin ò ní fi dùbúlẹ̀ jẹ́ láṣẹ ọlọ́run ọba mo ní lọ́lá dániwáyé ẹ̀yin àfẹ̀yìntì jọ ń jẹ ọmọ ni I wish you long life and prosperity láṣẹ ọlọ́run ọdún ayàbọ̀ kò ní yàkọ́ àní tí wọ́n bá wá bí yín lérè wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà Táyọ̀lolú Èjìdé ará ìsopọ̀ Ẹdújọ bí ẹni wálé jẹ́ orí igi ni mò ń jẹ́ Akínrefọ́ ni bàbá tó bí mi lọ́mọ Ifẹ̀ òdáyé ni mo ti wá níbi tójúmọ́ ayé tí mọ́ wá kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wọn bíjú akéwì tó ń kìlọ̀ ìwà. mọ́mí o wọ́n pẹ́ láyé mọ́mí wọ́n jẹ́ wọn mọ́ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ afọlójú akọ́lápá kò sẹ́nu tírélà